ọmọ Yorùbá a kú oríire o. Bàbá Tinubu ti ṣe gudugudu méje yàyà mẹ́fà, bẹ́ẹ̀ nínú Olúwa mi olóyè Sunday Igboho ń dùn. Ọmọ Yorùbá a kú oríire. Ṣé mi sọ fún yín, mo ní ẹ jẹ́ ká fọgbọ́n ṣe, ẹ jẹ́ àfọgbọ́n tẹ̀lé. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ nísìnyí. Ọmọ Yorùbá ṣe ti gbọ́, ẹ ti gbọ́, ní ààfin King Charles ní UK, Sultan Sokoto wọ́n wọ tùrùtù, wọ́n lè jáde bí ajá. Òun ní kọ́kọ́ o, òun àtàwọn ẹmẹ̀wà ẹ̀. Allegedly, a gbọ́ àwọn intelligent kan ṣe mọ̀ pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó lọ sí UK, wọ́n announce ẹ̀ páwọn lọ ń jọ báyìí pé ohun táwọn dẹ̀ fẹ́ lọ ṣe o, nǹkan tó strange àti nǹkan tí ó yàtọ̀ gédégbé sí nǹkan tí anybody lè lérò ni o. Ó bá kun ọ̀la kí bàbá Tinubu lọ ṣe mọ̀ pé àwọn Fúlàní lẹ́jọ́ mẹ́ta yìí ọwọ́ ń tẹ àwọn ọmọ wọn gidi gan tí wọ́n dẹ̀ ń kà tó ń jẹ́wọ́ normal. Ẹ lè má rí lórí mídíà lórí ọ̀rọ̀ ìpànìyàn ìjínigbé bàbá Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí pé kọ́wọ́ tẹ gbogbo àwọn Fúlàní yẹn. Ẹ máa wò pé wọ́n ti gbowó fún mi, wọ́n gbowó fún mi. Tabárò tọrọ ẹ jẹ́ ká sọ yínníyínní kẹ́ni lè ṣe mí. Ṣé òkú wọn kì í wò wá ni? Ẹ máa tanra yín, kò sí nǹkan tá à ń ṣe lórí social media tẹ́ ń wò yìí táwọn bàbá yìí ò kì í wò up to presidency level. Wọ́n wò dáadáa. Mostly mentor mi Kọ́láyọmí Kóìkì, èmi ọmọ Imasbi TV, Ìyèdára àtàwọn kan ADK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tó jẹ́ frontline media. Kò sẹ́ni tí wọ́n kì í wò nu wa. Ẹ má tọra yín mọ́. Now nígbà tó kọ̀la kí bàbá Tinubu kọ́ lọ sí ìrìnàjò tí wọ́n fẹ́ rìn yẹn, àwọn Fúlàní wọ́n wá gbogbo ọ̀nà láti lè dá Tinubu dúró sílé. Ọmọ kìí táwọn bá dá dúró sílé tí tó bá cancel trip tí wọ́n ń lọ, bóyá ọjọ́ kan àbíjọ́ méjì wọ́n á lè fi bẹ̀ wọ́n láti lè recover gbogbo àwọn ọmọ wọn tó ránṣẹ́ dé tòrútòrú. Wọ́n like bàbá Tinubu, wọ́n yarí pọ̀, wọ́n lẹ́lẹ́ kò sí ohun tó jọ. Wọ́n ní kò sí ohun tó jọ o, kò sí ohun tó jọ. Gbogbo àwọn tẹ́wé ni wọ́n máa ṣẹ̀wọ̀n tí wọ́n commit crime ni. Tẹ́bádẹ́ ìrántí ẹ rí pé Sultan Sokoto ó ti bínú kúrò ní mítì kan tó ọkọ̀ ṣe ń gbà kan kó tó di pé bàbá Tinubu wá ṣe kí ni tọkàn lábùkù ní the last meeting tí wọ́n ṣe yìí. Àṣé kò tí ṣẹ̀sìn tó. Gbogbo ọ̀nà tí wọ́n lè lò láti stop bàbá Tinubu wọ́n lò kò work. At the end of the day, nígbà tí wọ́n gbọ́ nǹkan tí bàbá Tinubu, èbí kọ́ máa fẹ́ rárá mi sọ, ẹ máa fi ti yín gbọ́. Nígbà tí wọ́n gbọ́ ohun tí bàbá Tinubu lọ ṣe ní Britain, ẹ lè believe. Àwọn arábí gbogbo wọn bá tẹ ọkọ̀ létí, ó dínú private jet wọ́n bá fò lọ sí Britain ní UK, wọ́n bá fò lọ sí United Kingdom with belief pé báwọn èèyàn ṣe máa ń kára mọ́ àwọn ní Nàìjíríà pé bí abẹ́ ni gbogbo ayé ṣe máa respect àwọn àbí nǹkankan. Now bàbá Tinubu sọ àwọn ọ̀kan tó lágbára tèmi rò kí wọ́n lè sọ. Wọ́n dẹ̀ ṣe àwọn nǹkan tó wà powerful. Mi nífẹ̀ẹ́ lómi sọ, màá play ẹ̀ fún yín. Ìyẹn lẹ́sìn máa mọ̀ wípé ẹ nídìí láti blame olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho is on the right track. Nígbà míì ibi tá fojú sí ọ̀nà lè má gbàbẹ̀. Nígbà míì ibi tọ́nà wá gbà ó lè jẹ́yìn la máa kọ́ sí lágbára Ọlọ́run àní kẹ́yìn sọ́nà tó yẹ ká gbà. Ọmọ Yorùbá ẹ máa rí pé bàbá Tinubu lọ bá King Starmer, wọn lọ bá Prime Minister, wọn lọ bá àwọn political appointment, wọn lọ bá wọn tó mọ̀ pé wọn ní kankan tí wọ́n lè ṣe sọ̀rọ̀ Nàìjíríà. Àwọn tó lè ṣe nǹkan sí làwọn tó wà ní palace bíi King Charles, bíi Queen nǹkan, àwọn tí wọ́n lè sọ̀rọ̀ nìyẹn tó máa make a whole declaration. Nígbà tí bàbá Tinubu dẹ̀ gbé ọ́fà àwọn tí wọ́n gbé sọ́dọ̀ wọn, mi nífẹ̀ẹ́ ló sọ mú nǹkan tó bá lọ bọ̀ ń fẹ́ kí gbogbo àfi tí ara wa gbọ́ lẹ́nu ẹlòmíì kó má dàbí pé Imasbi TV yẹn àròsọ ẹ ti pọ̀ jù. Eléyìí sọ̀rọ̀ àròsọ.
tested okay ni because màá play evidence fún yín kẹ́ máa gbọ́. Nígbà tí Sultan náà bá ṣe gbùgbùgbùgbùgbùgbù ó bá book appointment pẹ̀lú àwọn security tó wà wájú ṣẹ́gun normal kò síbi tó máa wà tí ó ní sí black sheep ń bẹ̀. Àwọn kan ṣàdọ̀gbọ́n lo gbogbo ọgbọ́n lẹ́yìn tí wọ́n ti gba bìtìbìtì owó láti jẹ́ kí Sultan Sokoto kó wá ìwọ̀lú palace kó wá ìwọ̀lú surrounding palace, not the main palace, surrounding palace. Now nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ránṣẹ́ pé King Charles ìkọjá yìí allegedly mi síbẹ̀ o bá ṣe gbọ́ àwọn tó dẹ̀ sọ wọ́n lè parọ́. Now látọ̀kan ẹni ṣẹ́wọ̀n kí Charles tó bá fẹ́ sọ̀rọ̀ kò ṣe ọ̀nà máa kọ́ ó lójú àwọn tó máa bá jókòó tó bá máa sọ̀rọ̀. Ìgbà míì wà ó lè jẹ́ ẹni tó jókòó tó bá ló máa sọ̀rọ̀ throughout, tàbí tó máa kọ́ sọ̀rọ̀ gbà mí kọ́ bá mi tó wá sọ̀rọ̀ kọ́ bá tó wá sọ̀rọ̀. Ibi táwọn ẹ̀ ti ń challenge Sultan ni pé ta ni ṣé president ni àbí prime minister ni àbọ̀ bá ní ẹni ó bá ní rárá o òun Sultan sọ get out wọ́n lè dànù bí ajá pé how dare you, what an effort to níjọ́ tó bá tún try ẹ̀ lè á pẹ́nu túbú dáadáa wọ́n ló máa pẹ́nu túbú pé olórí láyà so bó ṣe sọ̀rọ̀ ẹ lórí kódà wọn ò jẹ́ kẹsẹ̀ kọlẹ̀ palace yẹn wọ́n gbé àtàgbádà àti gbogbo la gbọ́ pé wọ́n fi yí pẹ̀lú àwọn tó kù ẹ̀ tó ń dáhùn sí airport private jet tó pìkẹ̀ tó sàpadà wálé. Ǹjẹ́ mọ̀ tí bàbá Tinubu lọ sọ lọ́hùn ẹ mọ̀, ǹjẹ́ mọ̀ tí wọ́n lọ ṣe lọ́hùn ẹ mọ̀, máa play ẹ̀ fún yín nísìn. Wọ́n máa ń sọ fún yín tẹ́ bá ti wà lórí channel Masbi TV ẹ jẹ́ kọ́kàn yín máa balẹ̀ torí pé kí ni gbogbo ohun tó yẹ kẹ́ gbọ́ etí yóò ní di sí láéláé gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Ẹ má gbàgbé o a sì ní di support ẹ̀yin èèyàn wa o, financial support kẹ́ máa wà ní wọn o. Nísìnyí tá a ti fẹ́ relocate studio back to Nigeria fully, ẹ support wa, ẹ kún wa lọ́wọ́, ojú ní tí àwa náà ṣe understand. Ẹ fún wa super sticker, super chat, ẹ shop sórí channel wa, ẹ join membership ẹni tere èjì tere ó níbi tó máa dé fún Masbi TV. Gbogbo alamọ̀ wípé media tí ó bá ti ní financial backup irú wọn máa ń padà fọ́ọ̀lù ni. Ẹ̀yin náà kẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ media tí wọ́n ti fọ́ọ̀lù mi ò fi yọ wọ́n o, ṣùgbọ́n mo fi jẹ́ kẹ́ mọ̀ wípé owó ni kẹ̀kẹ́ ìyìnrere media ni. Ẹ support Masbi TV 021 41 68704 021 41 68704 021 41 021 41 68704 Williams Oluwatosin GTB Goat Trust Bank. Now ẹ ká bọ́ síbi tá à ń lọ, mi ní sọ̀rọ̀ o, mo máa play kíní fún yín tí bá dẹ̀ ti play ẹ̀tọ́ n tó bá jẹ́ kí n sọ màá sọ lásìkò yẹn. Ọmọ Yorùbá bàbá Tinubu ń bínú jù wá lọ o, ó yá yín lẹ́nu. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ pay attentive, mo fẹ́ kẹ́ gbọ́ evidence, mo fẹ́ kẹ́ gbọ́ sétí torí tá a bá ń sọ ẹ̀yin náà sọ dùn là ń sọ, ẹ̀yin ní wọ́n là ń pa, ẹ̀yin náà ń tọ́ àwọn èèyàn ni. Nísìnyí Ọlọ́run wá ṣe ẹni tó release information yìí kò ń ṣọmọ Yorùbá, kò ń ṣọmọ kódà kò ń ṣọmọ Haúsá, kò ń ṣọmọ Fúlàní, ọmọ Ìgbò ni. Mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ fi tí ara yín gbọ́. Now ẹ jẹ́ kí wọ́n jọ gbọ́ kẹ́lẹ́ mo kó tí ń get started. Ó bá gbọ́ fídíò tó gbọ́ analysis bóyá ọ̀rọ̀ ní àkàdà yóò yá kẹ́lẹ́ ìwà. You see, I'm still saying it. Nigeria may not have election come 2027. You guys don't understand what is going on. You don't understand what is going on. Let me tell you something. I said something in my last video. I said Tinubu does not believe in one Nigeria. Not yes. Tinubu. The whole Yorubas, they don't believe in one Nigeria. The Igbos, they don't believe in one Nigeria. And these Igbos now and the Yorubas now that they don't believe in one Nigeria, they are working together. The Igbos, they've never been united the way they are united right now. When I mean united, I'm talking about the political class. Something. The only people
that believe in one Nigeria are those guys in northern Nigeria, the northeast and the northwest, even the north central. They don't believe in one Nigeria. Last time Tinubu sent his wife to the US, what did the wife want there to do? The wife went there to make an agreement or whatever contract with Donald Trump. Have you seen Donald Trump still criticizing Tinubu's government? No. They've already struck a deal together. Now Tinubu is in the UK now to strike dinner with the king. See, this thing is something that has to do with Nigeria. That's why I am telling you that come 2027, we will not have a election. We may not have a, because Tinubu knows that this country has to go into parts. He knows that is what the guy is working for. You see, in the past, I was like looking at Tinubu. I said, okay, Tinubu is going to work to favor these guys from the northern Nigeria, but he's not doing it. Tinubu has his own agenda, and the agenda of Tinubu is to partition Nigeria. You guys don't understand. Let me tell you again. Tinubu was supposed to travel on the 17th of this month. That was on Tuesday. And on Monday night, there was the bomb blast. And they were expecting that Tinubu would cancel that trip. But Tinubu refused to cancel the trip. Because the Northerners, they know that the trip to the UK is something that has to do with the marketing of Nigeria. You guys understand politics. Kó tó di pé máa continue kìíní yìí, kí lẹ rí sọ̀rọ̀ tí brọ́dà wa yìí sọ? Pẹ̀lú bẹ́ẹ̀ tó ṣe gbọ́ yìí, a tún sì máa rá àwọn tó máa nírò ni. A tún sì máa rá àwọn tó máa sọ pé níbo ló ti rí ròyìn yẹn gidi kan. Instead of ẹgbọ́n formation kẹ múlò ní múlò, Masbi lè máa bájà, Masbi lè máa sọ̀rọ̀ sí. Ṣé Masbi ló sọ̀rọ̀ yìí? Mo sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn Fulani Kabas, mo ní wọ́n ti instruct àwọn ọmọ wọn kó bẹ̀rẹ̀ sí ní yin àdúlówó káàkiri so that bàbá Tinubu wọn nílè lọ ibi tó ń lọ, because ibi tó ń lọ yẹn allegedly ó ní í ṣe pẹ̀lú separation of Nigeria. Torí tá bá na fẹ́ báyìí tá bá declare Yorùbá nation, tá bá declare anything, ẹ máa kí parọ́ fún yín, a lot of country ló máa bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wa, ló máa bẹ̀rẹ̀ wàhálà tọ́ba náà ń support Nigeria as their neighboring country àbí whatsoever. But bàbá Bọ́lá Ahmed tí wọ́n fi ọpọlọ tó, wọ́n mọ̀ pé a need the super power tó pọ̀ tó máa dúró tì wá nígbà tí lè wá bá dúró. Ẹ wo bí Burkina Faso ṣe kéré tó yẹn, kí ló fà á tí wọ́n ṣe tí kọ́ńkà ẹ̀? Torí pé ó ní àwọn strong backbone, àwọn backbone tó jẹ́ pé wọ́n ṣetán láti recognize ẹ̀, wọ́n ṣetán láti bá ṣe deal. Without one stage enjoy, we are just doing the diplomatic aspect of Yorùbá nation. Diplomatic. Ìtí àbá Tinubu ń ṣe yìí is high level. Èmi sọ bẹ́ẹ̀ fún yín. Mi ò fẹ́ sọ̀rọ̀ yìí síta tipẹ́tipẹ́ but torí pé ẹnìkan ti gbé jáde. Oòrò tó bá sì ti bọ́ síta gbangba, ó ti kúrò ní àyínwó. Oòrò tó wó ṣùṣù tó jáde lọ́sàn-án, tó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ school lọ́wọ́ ń bọ̀, tó mọ̀ pé àwọn obìnrin lọ́wọ́ ń bọ̀. Ó ti kúrò ní àyínwó. Then ká máa gbọ́ kan tá à ń gbọ́ lọ. I'm talking about the political class. I may not have election come 2027. Yes. You guys don't understand what is going on. You don't understand what is going on. Let me tell you something. So, I said something in my last video. Olúwa ni ògo ọmọ tó ń ṣe ọwọ́ ti kan wọ́n náà. The whole Yorùbá, they don't believe in one Nigeria. The Igbos, they don't believe in one Nigeria. Gbogbo àwọn àgbààgbà wa gan wọ́n ti rí wípé ká pín ni, but ó gbọgbọ́n. Ẹ máa pé kankan ṣẹlẹ̀ ní last 2 years táwọn the same sort táwọn olórí burúkú àtàwọn ẹ̀mẹ̀wá yìí tí wọ́n kóra wọn jọ tó bẹ̀rẹ̀ sí ní accuse Tinubu pé Yorùbá nation ní Tinubu fẹ́ declare tẹ́ bá rántí dáadáa, tó ní pé Tinubu fẹ́ sọ Nàìjíríà di Yorùbá nation tẹ́ bá rántí dáadáa, tó accuse wọn gbà yẹn, tó bá wọn fa wàhálà àgọ́ tí Tinubu kò gbà fún wọn, tí bàbá Tinubu tutọ́ súkè tó fojú gbà pé ayé yóò ní èmi kémi ò máa ń ṣe Jonathan tó bá ṣe lọ́pẹ́ ṣe báwọn Fúlàní wọn ní kàákà kan, anybody tó bá ti jẹ president àwọn ló máa fẹ́ máa control ẹ̀, nítorí bá fẹ́ ṣe kó nítorí bá fẹ́ ló máa ṣe. But nísìnyí orin ti change, kìlú ti yí padà, bàbá Tinubu ń bá wọn fà back to back. Ohun tí bàbá Tinubu ń ṣe is the only person that can do it nínú gbogbo àwọn political leader ta ní nísìnyí títí kan religious leader.
kò sẹ́ni tó lè ṣe nǹkan tí Tinubu ń ṣe not even my father torí ẹni tó bá ń ṣe nǹkan tí Tinubu ń ṣe ẹni tí ó fẹ́ ṣòṣèlú mọ́ ìlú yẹn tàbí ẹni tó jẹ́ wípé ó wò pé ibi tó bá já sí kó já sí lágbára Ọlọ́run bàbá Tinubu níwọ̀n gbà tẹ́ ṣe ń ṣe tọmọ Yorùbá fẹ́ yìí tẹ́pẹ́ wà tó wá jẹ́ lóòótọ́ lẹ wà lórí ọ̀rọ̀ bí Nàìjíríà ti fẹ́ pín ẹ̀mí yín á gùn tó bá kan dandan pé kẹ́mi já látọ̀dọ̀ yín àwọn tó nílé ayé wọ́n á fi ẹ̀mí àwọn ta yín wọ́n á fi san gbèsè ikú yín kò wá ní jẹ́ tèmi kò ní jẹ́ táwọn tó ń wò mí kò ní jẹ́ táwọn ẹbí wa ara wa ṣùgbọ́n àwọn ọ̀tá lára àwọn Fúlàní náà là ń sọ Ọlọ́run á fi gbèsè Ọlọ́run á fẹ̀mí wọn san gbèsè ẹ̀mí yín ó gbó ti jẹ́ tọ́lọ́run ọmọ Yorùbá eléyìí tí mo gbọ́ yìí mo fọ́ díẹ̀ lókùn kì í tọ̀ sára And this Igbo staff and the Yoruba staff that they don't believe in one Nigeria, they are working together. The Igbos, they've never been united the way they are united right now. When I mean united, I'm talking about the political class. Sorry. The only people that believe in one Nigeria are those guys in the northern Nigeria, the northeast and the northwest, even the north central. They don't believe in one Nigeria. Last time, Tinubu sent his wife to the US. What did the wife wanted to do? The wife wanted to make an agreement or whatever. Soft landing. With Donald Trump. Have you seen Donald Trump still criticizing Tinubu's government? No. They've already struck a deal together. Tinubu is in the UK now to strike the down with the king. See, this thing is something that has to do with you, Nigeria. That's why I am telling you that come 2027, we will not have election. We may not have a because Tinubu knows. Wọ́n dẹ̀ ti múra wọlé. Tinubu mọ̀ wípé 2027 ọdún ogun ni. Ẹ̀rí kan tí ọba Tinubu ń ṣe ni from one country to another. Bọ́dẹ̀ ṣe ń lọ he is not asking for anything than military backup and military strength. Ohun tí ọba Tinubu ń ṣe yìí tó ń ṣe yìí mo fẹ́ lè sọ pé Ọlọ́run lórí pé wọ́n báyìí ń tó ń ṣe yìí àwọn kò sí president tó bíire kó try 1% ẹ̀ tí wọ́n ní pàdánù kọ́lọ́n dáríjì mi táwọn Fúlàní yóò lè pa nípa púpà ẹ̀wù Yar'Adua èmi mọ̀ pé gbọ́pẹ́ bóyá àwọn ẹbí Yar'Adua wọ́n á béèrè kú tó pa Yar'Adua bàbá wa Lágbájá former army chief of staff ikú tó pa Lágbájá àwa ọmọ Yorùbá sì máa béèrè yes a ti máa bí ẹ̀yin Fúlàní ikú tó pa àwọn bàbá wa kò sáwọn nìkan o gbogbo àgbàgbà ilẹ̀ Yorùbá tí wọ́n tó yẹ pé anyway kéte ká máa gbọ́n ká ń gbọ́ lọ́nà wọ́n máa ṣe. See, in the past, I was like looking at Tinubu. I said, okay, Tinubu is going to work to favor these guys from the northern Nigeria, but he's not doing it. Yes. Tinubu has his own agenda, and the agenda of Tinubu like, is to partition Nigeria. You don't understand. Let me tell you again. Tinubu was supposed to travel on the 17th of this month. That was on Tuesday, and on Monday night there was the bomb blast. And they were expecting that Tinubu would cancel that trip. But Tinubu wanted to cancel the trip because the Northerners, they know that the trip to the UK is something that has to do with the marketing of Nigeria. You guys understand politics now. You don't understand politics. They wanted to prevent Tinubu from going to the UK. That is why they made that arrangement of that blast. You see, Nigeria. Ohun tí bọ̀bọ̀ ìsọ yìí confirm ni. Notice pé international news kankan ò gbé àdó olówó tó dún gbàmù ní Kwara State ọ̀nà bíi 4 sí 5 ni àdó olówó yẹn ti dún at the same time ó dún ní Kwara ó dún ní Kaduna allegedly ó dún ní Maiduguri allegedly ní Borno Maiduguri níbẹ̀ ní Zamfara náà àti Niger ọmọ pé tí nǹkan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ àyà president àmàjá pé wọ́n ti kógun wọ̀lú àbí kíníkan ọmọ olódòdó ò tí ẹ wẹ̀yìn wò ẹ máa para yín lọ ṣèbí gbogbo yín ìkè wọn ṣíṣe kọkú ní ẹ máa para yín lọ ẹ̀yin lẹ mọ̀ nígbà tẹ́ bá para yín tó kò ní sẹ́ tó máa dà wá láàmú mọ́ kódà inú wa dùn sí ní tẹ́ ń ṣe yes reality nìyẹn àwọn ará bíi wọn ọ̀rẹ́dà àti ṣe kankan wọn ọ̀dẹ̀ ẹ̀rẹ́dà àti kẹ́ tó fẹ́ ṣe pé olùdìnà ni wọ́n kọ́ lọ́ má ṣe wá ní olùdìnà olùdí bàbá olùdìnà ni wọ́n
can you imagine ẹ ṣe ẹni tó tún fẹ́ ṣe ẹ tún fẹ́ jẹ́ ó ṣe who does that? ilé Yorùbá ló ń pe bí ṣé ẹ máa fọmọ Yorùbá fi wé ọmọ màálù tó pe ẹ ní Fúlàní igi mú jìnà sọmọ jìnà sílẹ̀ ẹ má jò yáyìn lẹ́nu o àwọn àgbààgbà Fúlàní àkàwọn kan wà tó jẹ́ pé they are futajalonists tẹ́ẹ̀dẹ̀ mọ̀ tẹ́ẹ̀fojọ́ ọmọ Yorùbá wò tí ó bá ṣe pé bí pépà ṣe gbé níjẹrin tí Sàràkí tó sọ̀rọ̀ póun ò ní jẹ́ kó rẹ́ Fúlàní jẹ òun ò ní jẹ́ kó yan Fúlàní kíníkan ọ̀pọ̀ dó àwátà mọ̀mọ́ o but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ pé Fúlàní ni Sàràkí ń tà ń sọ fún yín nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn politician anything northern Nigeria any politician tẹ́ bá rí bẹ́ẹ̀ wọ́n ṣe Haúsá Fúlàní ni wọ́n because àwọn Fúlàní wọ́n render àwọn Haúsá useless pátápátá nígbà tí wọ́n rí pé kò lè máa lọ báyìí o káwọn tètè wá nǹkankan táwọn fi máa dè wọ́n officially wọ́n bá gbéṣẹ́ rí àwà tó bá rọmọ kékeré kan tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní pé bí ó wà àsìkò àbí kankan wọn á ń sọ̀rọ̀ sẹ́ni ó ń sọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run kọ́ lọ bẹ́ orí ẹ̀ kí wọ́n sọ̀kò pa a lot of things. ọmọ Yorùbá ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní comment section wípé we say no to Sharia, we say no to Sharia, we say no to Islamization of Nigeria. Nigeria is a secular state, so nobody can forcefully Islamize Nigeria. God bless you, America. God bless Donald Trump. God bless all the America officials, and God bless all the Yoruba Nation movement officials. God bless Masbi TV. Now, Edamagbolo, here today, whatever black that happened in Nigeria, most government is officials, politics. They know that is just politics. They know that is why Tinubu didn't bother. Yeah. Even the thing did not even sell. The thing did not even trend on international news because they know. Kódà bẹ́ẹ̀ ṣe tó ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lọ́sì ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé bàbá Tinubu act wọ́n lè máa act tẹ́lẹ̀ kọ́ máa wò pé táwọn bá tún act wọ́n á tún láwọn tún pa àwọn ọmọ àwọn tó bá tún act wọ́n á tún sọ pé ìjọba mọ̀ ń pa ẹ̀ kíníkan ẹ̀yìn náà ẹ wo àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹrùfá àti wèrè tó ń pera ní Màlàmí ẹni tó bá fi pìtì fún Màlàmí irú èèyàn bẹ́ẹ̀ ó yẹ kí ìjọba mú èèyàn bẹ́ẹ̀ kọ́ lọ fẹ̀yìn tí àgbà torí irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò wúlò láwùjọ. Báwo lè máa jẹ́ terrorist sympathizer, báwo lè máa jẹ́ terrorist negotiator ìlú tó lọ́ba tó níjòyè ẹ̀rí pé bàbá Tinubu ti ṣe apá gbogbo àwọn Fúlàní yẹn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń bẹ́ jáde tó ń sọ̀rọ̀ mo gbádùn ọmọ lódòdó ẹ̀ bọ́ ṣe ń jáde báyìí lọ́rùn ayá gbágáhùn háì gbágáhùn háì gbágáhùn òun lẹ ṣe rí táwọn olórí burúkú Fúlàní kan tó kọ lẹ́tà tó náà bọ̀ lọ́dún 28 pé táwọn ti fẹ́ káwọn wá o gbogbo àwọn olórí àwọn tí wọ́n ti tì mọ́lé látòrí El-Rufai Màlàmí délẹ̀ wọ́n gbọ́dọ̀ tú wọn sílẹ̀. Can you imagine that audacity in a sovereign nation, sovereign state? Kí ẹ̀yà kan máa dún mọ̀ọ́wú torí pé àwọn bàbá wọn ṣe ohun tí ò dáa wọ́n dẹ̀ fọwọ́ òfin gbé wọn. Ìyẹn lè fi máa mọ̀ pé àwọn eléyìí ẹranko ni wọ́n. They are not they don't believe in constitution. They don't believe in law. They don't even follow they don't follow or abide by the Constitution of Federal Republic of Nigeria. Then what are we doing together? Ẹni sọ̀rọ̀ kan tó tọ́ṣì mi ó ní ṣé a ò rí pé àwọn Igbo big Igbo elites and politicians wọ́n dúró tán pẹ̀lú bàbá Tinubu wámúwámú ẹ lọ check ẹ rí wọ́n ní kò sí àwọn politician tí wọ́n ṣe gbúrò tí ebi ń pa tán wọ́n tó máa jẹ o àwọn ń sọ̀rọ̀ nípa àwọn politician tí wọ́n ti jẹ láìjẹ yó àjẹṣẹ́kù àjẹṣẹ́dànù gbogbo ọ̀nà support Tinubu torí we all have one cause which is separation of Nigeria. Kó má dàbí pé bóyá ẹjọ́ olúwa ẹ ti pọ̀ jù
ẹ jẹ́ kí a máa gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ má ṣe. No, it's politics. Tinubu is using money to lobby his way out. Tinubu is giving money to whosoever that he needs to give money to, because Tinubu wants a partition. Tinubu does not believe in one Nigeria. And that's why I'm saying that when you check the relationship between Tinubu and the Southeast, God, because Tinubu is ready. Tinubu is ready. If they say they want democracy, he's going to give them democracy. But if they say they want to use army, he's going to declare his own republic. And the Igbos, they will follow him. The Igbos, go and check all the Igbos political class, but the business class, they are on the side of Tinubu now. This thing has to do with Truth Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you just hear that the Southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. Now, Tinubu now is in the UK. If Nigeria want to part into two, it's not the prime minister. The prime minister of UK has nothing to do with Nigeria. Kí ni mo sọ fún yín lẹ́ẹ̀kan? Mo ní prime minister tàbí president any political appointment wọ́n ní say lórí separation of the country. It's only the king or the queen that or prince or princess that can make decision. Okay, now n tẹ́ máa fi mọ̀ wípé kò ń ṣe àwọn tó wà in politics ni wọ́n jí ní say ọkọ̀ wà ń bẹ̀ bí figure head. Okay, now gbogbo ayé ló mọ̀ pé Kẹ́mi Badenoch, she's from Nigeria and she's the leader of Conservative Party. Ṣẹ̀rí bẹ́ẹ̀ kọ́ wa sọ fún ìrẹ̀wẹ̀ pé Yorùbá fẹ́ jáde lára Nàìjíríà ọwọ́ kò ní ìrò lẹ́ẹ̀mejì tó rọ́mọ Yorùbá ni. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé king or queen ni bàbá Tinubu lọ bá ẹja ńlá fún ara ẹ̀, ẹja ńlá tó gbàlejò bàbá Bọ́lá Ahmed Tinubu tó lé sọ́tàn dànù bígbà tí ọba lé kí ni yóò dá kí ni ọba lé lè kú lè náà o kí ọba lé pé kó ṣí ẹ dànù. Ok, ká sọ pé ọmọ onílé war gecko ó wà very very poisonous also with ejò. Bẹ́ẹ̀ ni kéjò má dọ́dọ̀ ẹ̀ tó bá ilé rí báyìí ìbẹ̀rẹ̀ ọkàn á wà tí wọ́n bá ti pa ó lè réjókòó sáwọn lé kódà kéjò kó má jù báyìí lọ kó sáwọn lé tó ń gbé tí wọ́n bá ti pa kó fojú ẹ̀ kí wọ́n pa báyìí ọkàn ò lè balẹ̀ kódà gan ó ṣeéṣe gan kó má sùn lé yẹn mọ́ dìgbà tó wà ní capture. The people that have the power in palace, and that is where Tinubu is today. Oh my God. See, there are 3 countries in the world that they parted into two without even shooting a gun. They never fired a shot. Nobody fought each other. They just did it peacefully. Ẹ fọ ọkàn yín balẹ̀. Ṣé brother ní APC sílẹ̀ padà? Ṣé iná ti rí bẹ́ẹ̀? Mo máa ń sọ fún yín pé ẹni tí tẹ́ bá ti ń gbọ́dọ̀ wá confirm ni. Kó tó di ká máa bọ́ sí ìpele kejì. Ẹ̀yin ènìyàn wa ẹ má gbàgbé o, mo sọ fún yín pé a ti fẹ́ relocate finally. A dẹ̀ fẹ́ ṣí studio, a fẹ́ kẹ́ràn mi lọ́wọ́. Káwọn equipment ta fẹ́ rà ò tí ì pé èmi fún àmì náà ń ṣọ̀lẹ̀ èmi náà ń ṣe gudugudu méje àmẹ́fà tí mo lè ṣe ṣùgbọ́n ibi tí mo gbé dé ó ti fẹ́ máa wọ̀ mí lọ́rùn ni mo ṣe ní kẹ́ support wa ẹ má wò mí ràn ẹ fìfẹ́ hàn mí sí yìí mo ṣe bẹ́ẹ̀ dé tẹ̀dúgbẹ́ pé mo múra àwọn tó ṣàdúrà fún mi. I prefer move the so that I need a standard studio over in Nigeria. I'm going to support me 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn Ìsàwọ̀lẹ́mà lórí ẹ̀ fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún mi ẹ pè mí sórí +229 01 57 74 79 70 +229 57 74 79 70 tẹ́ bá pe nọ́mbà yẹn tí ó bá lọ ẹ pé 081 76 03 4216
WhatsApp only ni o 02141687004.